ṣe rí mo ṣe dé ìlú Dubai mi ì tí kí anybody nílé mo wò pé ó ti rẹ̀ mí kí n kọ́kọ́ ra forí sílẹ̀ fún bí 15 minutes mo kàn rí mẹ́sẹ̀gì kan ní lórí fóònù mi Afa Saheed kò sí ẹni tí ó rí irú mẹ́sẹ̀gì yẹn tẹ́rù ò ní bà. Irú mẹ́sẹ̀gì wo ni? Ọlọ́run bá mọ́ dẹ́rù bà wá. Àmín. Ó sọ pé I'm about to do something that will make you feel sad for the rest of your life. Tí mo rí mẹ́sẹ̀gì yẹn subhanallah mo bá pè ẹ ló kí ló ṣẹlẹ̀ mo rí mẹ́sẹ̀gì báyìí mo ti ọkọ̀ sálámọ̀ kò dáhùn sálámọ̀ mo ní ṣé o ti kírun ó ní kírun fún ta ni mo ní Ọlọ́run ọba ni ó ní Ọlọ́run ọba kọ́ ló dá òun. Afa Saheed tí n bá parọ́ mọ́ Ọlọ́run ọba tí ó gbọ́ conversation wà Ọlọ́run ọba mọ̀. Tẹ́ bá parọ́ mọ́ k'Ọlọ́run ṣe kíni fún yín. Tí n bá parọ́ mọ́ Mansura k'Ọlọ́run ọba bínú sí mi. Kí ló máa tọrọ bí. ṣe rí mo ṣe gbọ́rọ̀ yẹn ṣe mọ̀ pé rẹ̀ mi mo fẹ́ sùn ni. Mo gbéra láti Ìlóbù mo dẹ̀ rin 1 hour 21 minutes. Ṣe nígbà tí màá dé Ìbàdàn torí pé bó ṣe sọ̀rọ̀ yẹn èmi ṣàdúrà lórí fóònù mo ṣe ṣàdúrà ó kọ́ọ̀tù fóònù yẹn lójijì ìgbà tí mo dé Ìbàdàn padà ilẹ̀lẹ̀ ni mo bá mo rọ́bẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ so ṣe mọ̀ pé tí ó wà síyàn lórí ni kí bóyá ààrẹ ló fẹ́ fi ọbẹ̀ yẹn pa gbẹ̀yẹn ló wá sọ fún mi pé ṣé bí ojúgbà tó jí ṣé bójú oorun ni mo fi òun sí bẹ́ẹ̀ni òní kìíní kan wá jí òun àwọn ọmọ náà sùn pé kò ń lọ mọ́bẹ kó ń gún àwọn ọmọ pa bó ń ṣe mọ́bẹ yẹn tó ń fẹ́ wọ inú yàrá ó ní kìíní yẹn wá sọ pé ṣàlàyé fún Mubarak tó fẹ́ ṣẹlẹ̀ tó fi send message yẹn sí mi ṣe rí pé Ọlọ́run bá ló save àwọn ọmọ yẹn téèyàn bá sọ pé bóyá èèyàn gbọ́ yẹn wà very careful àwọn ọmọ ọ̀dọ̀ tí mo fi sílé ńkọ́ ó ti rán wọn jáde ibo làwọn ọmọ ọ̀dọ̀ wa ló rán wọn jáde ó jẹ́ pé gbà tèmi dé mo blame àwọn ọmọ ọ̀dọ̀ yẹn tí mo sọ pé ẹnìkan gbọ́dọ̀ wà nílé.